Ìwé Jẹ́nẹ́sísì orí 23. Sára sì di ẹni 137 ọdún. Iye ọdún ayé Sárà ni èyí. Sárà sì kú ní Kirijátímù Ábà, èyí náà ní Hebroni ní ilẹ̀ Kénáánì. Ábúráhámù sì wá láti ṣọ̀fọ̀ Sáráì àti láti sọkún rẹ̀. Ábúráhámù sì dìde dúró níwájú òkú rẹ̀, ó sì sọ fún àwọn ọmọ Hétì wípé, àlejò àti àtìpó ni èmi ṣe lọ́dọ̀ yín. Ẹ fún mi ní ilẹ̀ ìsìnkú láàrin yín, kí èmi kí ó lè sin òkú mi kúrò ní iwájú mi. Àwọn ọmọ Hétì sì dá Ábúráhámù lóhùn, wọ́n sì wí fún un pé, olúwa mi, gbọ́ tiwa. Alágbára ọmọ aládé ni ìwọ láàrin wa. Nínú ààyò bòjì wa ni kí ìwọ ó sin òkú rẹ. Kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò fi bòjì rẹ̀ dùn ọ́, kí ìwọ kí o má sin òkú rẹ. Ábúráhámù sì dìde dúró, ó sì tẹríba fún àwọn ènìyàn ilẹ̀ náà, fún àwọn ọmọ Hétì. Ó sì bá wọn sọ̀rọ̀ wípé, bí ó bá ṣe pé ti inú yín ni kí èmi kí ó sin òkú mi kúrò níwájú mi, ẹ gbọ́ ti èmi, kí ẹ sì bẹ Éfrónì ọmọ Ṣohari fún mi, kí ó lè fún mi ní ihò Makpela tí ó wà ní òpin oko rẹ̀. Ní ojú owó ni kí ó fi fún mi fún ilẹ̀ ìsìnkú láàrin yín. Éfrónì sì jókòó láàrin àwọn ọmọ Hétì. Éfrónì ọmọ Hétì sì dá Ábúráhámù lóhùn ní etí gbogbo àwọn ọmọ Hétì àti ní etí gbogbo àwọn tí ń wọ ẹnubodè ìlú náà pé, bẹ́ẹ̀ kọ́ olúwa mi, gbọ́ ti èmi. Mo fi oko náà fún ọ àti ihò tí ó wà níbẹ̀. Mo fi fún ọ ní ojú àwọn ènìyàn mi ni mo fi fún ọ sí òkú rẹ. Ábúráhámù sì tẹríba níwájú àwọn ènìyàn ilẹ̀ náà, ó sì wí fún Éfrónì ní etí àwọn ènìyàn ilẹ̀ náà pé, ǹjẹ́ bí ìwọ ò bá fi fún mi, èmi bẹ̀ ọ́, gbọ́ ti èmi. Èmi ò san owó oko náà fún ọ, gbà á lọ́wọ́ mi, èmi ó sì sin òkú mi níbẹ̀. Éfrónì sì dá Ábúráhámù lóhùn, ó sì wí fún pé, olúwa mi, gbọ́ ti èmi. 400 òṣùwọ̀n ṣẹ́kẹ́lì fàdákà ni ilẹ̀ jẹ́. Kí ni èyí nì láàrin tèmi tìrẹ? Sin òkú rẹ̀. Ábúráhámù sì gbọ́ ti Éfrónì. Ábúráhámù sì wọ̀n iye fàdákà náà fún Éfrónì, tí ó sọ ní etí àwọn ọmọ Hétì, 400 òṣùwọ̀n ṣẹ́kẹ́lì fàdákà. Ó sì kọjá lọ́dọ̀ àwọn oníṣòwò. Oko Éfrónì tí ó wà ní Makpela tí ó wà níwájú Mamre, oko náà àti ihò tí ó wà nínú rẹ̀, àti gbogbo igi tí ó wà ní oko náà tí ó wà ní gbogbo ẹ̀bá rẹ̀ yíká, ni a ṣe dájú fún Ábúráhámù ní ilẹ̀ ìní ní ojú àwọn ọmọ Hétì, ní ojú gbogbo àwọn tí ń wọ ẹnubodè ìlú rẹ̀. Lẹ́yìn èyí ni Ábúráhámù sin Sárà aya rẹ̀ nínú ihò oko Makpela níwájú Mamre, èyí ni ní Hebroni ní ilẹ̀ Kénáánì. Àti oko náà àti ihò tí ó wà níbẹ̀ ni a ṣe dájú fún Ábúráhámù ní ilẹ̀ ìsìnkú láti ọwọ́ àwọn ọmọ Hétì wá.